ọgbọ́n tẹ fún Solomon lọ́jọ́ wọn ni à ń bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yẹn wá fún àwọn ọmọ wa. Àmín. Àmín. Gbogbo nǹkan tá a kọ́ lé ní bí ó bá ṣe gba etí ọ̀tún wọlé ẹ má yẹ kó gbá tòsí jáde. Ẹ jẹ́ kí wọ́n mọ́ wọn lórí kí wọ́n máa rántí kán dẹ̀ fi ṣe ohun rere ní ọjọ́ iwájú. Àmín. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. 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 Àmín lórúkọ Jésù. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Títorí àwa tí a jẹ́ tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, máa fẹ́ bẹ̀rẹ̀ láti orí èmi náà. Oníkálùkù á dá orúkọ ẹ̀ ibi tí ó wà gangan nísìn. So ẹ jẹ́ kí gbogbo wa kí tí a bá ti fẹ́ sọ̀rọ̀ kí a unmute speaker wa. Mami. Also wir fangen jetzt an und also jeder soll sich vorstellen mit Name und wo wir wohnen, also auf Yoruba natürlich, und dann, also wer reden will, soll sich dann irgendwie, und die anderen Leute sind dann stumm stellen. Also wir wollen jetzt anfangen mit Vorstellung. Okay. Èmi náà ni máa bẹ̀rẹ̀. Orúkọ tèmi ni Fatai. Mò ń gbé ní ìlú Munich. Ayọ̀mídé, ó yá dárúkọ ẹ fún mi o. Ayọ̀mídé, ó yá sọrúkọ ẹ fún mi, ibi tó wà, tó ti ń sọ̀rọ̀. Ayọ̀mídé, du sollst dich vorstellen auf Yoruba. Yeah. Kannst du das? The speaker, unmute your speaker. Daddy nǹkan jẹ́ kí daddy help wẹ́ àbí? Bóyá kò mọ̀ bí tó ti máa ṣe. Daddy ẹ lè control ẹ̀ látọ̀dọ̀ yín. Kò possible. Okay. Mo kàn lè mute ẹ ní mi ò lè mute. Okay. Okay. Okay, daddy, a máa ṣe lọ kí Ayọ̀mídé kó tó sọ̀rọ̀. Daddy, ẹ̀yin ló kàn. Mo kí gbogbo ẹ̀yin ọmọ wa. Orúkọ mi ni Mọ́lólú. Mo ń sọ̀rọ̀ láti Munich. Mo jẹ́ ọmọ orílẹ̀-èdè, mo jẹ́ ọmọ Yorùbá láti ìlú Ilé-Ifẹ̀. Mo ń gbé ní ìlú Germany. Màmá wa, ẹ̀yin ló kàn. Èmi sà. Yes, ma. Okay. Orúkọ mi ni Fọláṣadé. Ọmọ Yorùbá ni mí, wọ́n bí mi sí ìlú Èkó ní Nàìjíríà. But mo ń gbé ní München. Ẹ ṣé. Okay. Bàbá wa Mọ́lólú. Akínlolú. Akínlolú. Má bínú. Olú pọ̀ ní orúkọ wa. Mi ni Ọ̀gbẹ́ni Olúfẹ́mi, ọ̀kan láwọn Akínlolú. Mo ń gbé nílùú München ní orílẹ̀-èdè Germany. Ṣùgbọ́n a bí mi ní ilẹ̀ Yorùbá ní ìlú Ẹ̀gbádò. Ẹ ṣé. Ẹ káàbọ̀. Yes. Màmá wa Ìṣíoyè. Orúkọ tèmi ni Adékẹ́mi Ìṣíoyè. Mo ń gbé ní ìlú Germany ní Wolfratshausen. A bí mi sí ìlú Ọ̀ṣun State ní Ìkirè, Nàìjíríà. Ẹ ṣé o ìyá wa. Ẹni tí ó kàn ń sìn Olúwaṣèyí. Sọrúkọ ẹ fún wa ibi tó wà. Kò tí ó ti ta gbóngbóng rẹ̀. Orúkọ mi ni Olúwaṣèyí. Mo ń gbé ní Munich. Wá bí mi sí ìlú Germany. Mo jẹ́ ọmọ Yorùbá láti orílẹ̀-èdè Nàìjíríà. Kó jókòó sójú kan o. Rihanna. Okay, Rihanna ò tí dé.
ra yan oda má bínú Royal. ó yá sọ orúkọ ẹ fún mi o. Bóyá kíní méjì lẹ ń lò ni tó bá jẹ́ méjì lẹ ń lò ó máa kan mọ́ra wọn. Láti orúkọ mi ni. Okay, ó ṣe okay o Fari sọ orúkọ rẹ fún wa o àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀ o. Orúkọ mi ni Farian. Mo gbé ní Munich. Munich ló ń gbé. Yes. Okay o káàbọ̀ sí àárín wa o. Hamidat a fẹ́ gbórúkọ ẹ o. Orúkọ mi ni Hamidat. Mo ń gbé ní Munich. Okay o káàbọ̀ sí àárín wa o. Jùwọ́n sọ orúkọ ẹ fún wa o. Jùwọ́n àti kí ló orúkọ àbúrò ẹ? Jùwọ́n tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà ní ọ̀dọ̀ yín o, Jùwọ́n. Jùwọ́n à ń dúró o. Okay, bóyá wọn mọ bó ṣe máa ṣe. Okay, Abíọ́lá sọ orúkọ ẹ fún wa. Okay, Jùwọ́n ti fẹ́ sọ̀rọ̀. Jùwọ́n ti tán. Okay, Jùwọ́n sọ orúkọ ẹ fún wa àti orúkọ àbúrò ẹ náà. Okay fún mi ó jẹ́ ká tẹ̀síwájú sọ́rùkọ ẹ fún mi o. Orúkọ mi ni Fúnmilọ́lá Ọlárẹ̀wájú. Mo gbé ìlú Germany, Munich. Okay, ó ṣe Fatia sọ́rùkọ ẹ fún wa o. Orúkọ mi ni Fatia, mo ń gbé ní ó ṣe o wọ́n ní ibo ló ti ń gbé wa àgbọ́ dáadáa o. Ibo ló ń gbé Fatia? Nuremberg. Okay o ó káàbọ̀. Sophia sọrúkọ ẹ fún mi o, mo mọ̀ pé màmá ti jú bẹ́ẹ̀ mi ni o. Sophia sọrúkọ ẹ fún mi, kí lorúkọ ẹ? Ó ní tìjú bí èmi máa sọ fún ẹ. Sophia lóyin orúkọ mi o. Okay o Sophia, okay a máa sọ létà o. Robbie Cat sọrúkọ ẹ fún wa o. Orúkọ mi ni Rockybat, first of all. Okay, mo ń gbé ní ìlú Germany ní München. Okay o ṣé o. Deborah àti Dominic ó yá ẹ sọrúkọ yín fún mi o. Dominion ni dájú. Dominion, okay. Orúkọ mi ni Deborah Ovolade Adéṣẹ́wà. Mo ń gbé ní Nogere Street. Okay o. Kí lorúkọ àbúrò ẹ? Ó màmá tìjú ó yá sọrúkọ ẹ fún mi. Fílẹ̀ sọrúkọ kí lorúkọ ẹ? Okay o ẹja fílẹ̀. Okay, Ayọ̀mídé láti Hamburg ṣó ń gbọ́ mi. Mike yẹ ó yá yọ kúrò kó lè sọ̀rọ̀. Okay, good. Ó yá sọrúkọ ẹ fún mi o. Ayọ̀mídé sọrúkọ ẹ fún mi. Sag, wie du heißt. Wie heißt du denn? Ṣé ò ń gbọ́ wa? Bóyá kò gbọ́. Hörst du uns überhaupt? No, audio ẹ̀ ṣe ń connect ń sìn ni. Okay, good. Okay, ọtún ti off. Okay, ẹja ṣe filẹ̀. Okay, Sinat sọrúkọ ẹ fún wa o. Orúkọ mi ni Zinat, mo dẹ̀ ń gbé ní Hof. Okay o ṣé. Cool. Abdulhafiz sọrúkọ ẹ fún mi o.
Orúkọ mi Abdul Hafiz Kadri. Mo gbé ní Munich. Okay, ó ṣé. Fahima, sọrúkọ ẹ fún wa o. Fatia. Fahima. Okay, Fatia. Orúkọ mi ni Fahima. Mo gbé ní Koblenz. Okay, oh, that is good. Tani ó jẹ́ SY àárí. Tí ìpè Abíọ́lá o. Okay. SY sọrúkọ ẹ fún wa o. Ta ló jẹ́ SY? Àròjù ẹ náà. Okay. Bóyá ó ṣì máa join ni wa. Okay. Abíọ́lá sọrúkọ ẹ fún mi o. Orúkọ mi ni Abíọ́lá Adékúnlé láti Koblenz. Okay o. Ẹ ṣé o, gbogbo wa ti sọ orúkọ wa báyìí o. Ẹ ṣé gan-an ni o. Tìmí ńkọ́. Kí lẹ wí? Tìmí. Yeah. Tìmí, mọ́mì, ẹ jẹ́ kí Tìmí jókòó lọ́tọ̀ kí n lo rojú Tìmí dáadáa o. Ẹ̀yin lẹ jẹ́ rojú Tìmí má bínú sí mi o. So, mọ́mì ni ò jẹ́ kí mọ́mì ni o. Okay, sọrúkọ ẹ fún mi Tìmí. Orúkọ mi ni Tìmí. Mo gbé ní Germany, Munich. Okay o. Mo kí gbogbo yín ní ẹ̀kan sí. Ẹ̀yin tẹ́ wá láti Hamburg, Ayọ̀mídé láti Koblenz, láti Cologne. A kí yín káàbọ̀ sí àárín wa o. Wir heißen euch alle herzlich willkommen von Cologne, von Hamburg und überall. Also herzlich willkommen in unsere Gruppe. Lénìí a máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa, ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lénìí. Ẹ jẹ́ kí a lọ síbẹ̀ o. Also wir wollen jetzt weiterkommen mit unseren Übungen und das Thema heute ist natürlich dann auch Alphabet. Ich hoffe, ihr habt alle was zum Schreiben. So, bí gbogbo wa la rí ohun tí ó wà lórí àwòrán tí ó wà ní orí ẹ̀rọ wa. Okay. Bí mo ṣe sọ fún àwọn àlejò wa, eléyìí jẹ́ ìdánimọ̀ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá ni eléyìí tẹ́ bá ti rí ẹ mọ̀ pé tiwa ni. Genau, also diese Figur, das hatten wir bei ersten und bei zweiten und jetzt auch. Also diese Figur steht für Yoruba. Egal wo wir hingehen, wenn wir diese Figur, diesen Kopf sehen, dann wissen wir, dass es für Yoruba steht. Also das ist Omo Yoruba. Okay. So, bí a ṣe máa ń sọ, àkọ́kọ́ máa ń kíra wa, mo kí gbogbo ilé, mo sì kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi lápapọ̀ bí a ṣe máa ń ṣe nìyẹn. Ìkíní jẹ́ ohun pàtàkì ní ilẹ̀ Yorùbá, a máa ń kí ara wa, ó ṣe dandan ká máa kí ara wa. Also, bevor wir anfangen, müssen wir uns gegenseitig begrüßen. Also das heißt, ich begrüße euch alle in dieser Gruppe und auch die Leute, die da jetzt teilnehmen. Also Begrüßung ist sehr, sehr wichtig in Yoruba und deswegen also müssen wir uns zuerst am Anfang begrüßen. So, ẹ̀kọ́ kẹta ni a wà lénìí. Àkòrí ẹ̀kọ́ náà ó ní alfábẹ́ẹ̀tì ní èdè Yorùbá. Also das ist unser drittes Thema und unser drittes Thema heißt heute Alphabet in der Yoruba-Sprache.
gbogbo wa náà ni a mọ alifábẹ́ẹ̀tì a ti kọ́ ní èdè Dutch tàbí nǹkan kan Yorùbá náà ní alifábẹ́ẹ̀tì. Ihr habt bestimmt alle, also ihr kennt bestimmt alle Alphabet auf Englisch oder auf Deutsch. Und auf Yoruba gibt es auch Alphabet, aber das ist nur ein bisschen etwas anders. Okay, ẹ ṣé. Níbi tí a dé yìí, èmi máa wá gbé ọ̀rọ̀ náà fún bàbá wa. Àwọn ni wọ́n máa kọ́ yín ní kinní náà, èmi náà tún sì máa tẹ̀síwájú. So bàbá wa wọ́n á tẹ̀síwájú ń sìn láti máa kọ́ yín. Dádì, ẹ ṣé o. Also der Papa übergibt es jetzt an unser Opa. Der wird uns jetzt weiterleiten, also wie wir das jetzt machen. Dádì, ṣé gbọ́ wa o? Mo ti gbọ́ yín. Okay o. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin ọmọ wa. Ní a ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa pẹ̀lú álífábẹ́ẹ̀tì ní èdè Yorùbá. Also wir wollen jetzt anfangen mit unseren Buchstaben in Yoruba-Sprache. Und es steht vor euch jetzt. Tí ẹ bá wo ojú ibi tí a ti ń kọ̀wé yìí, ẹ ó rí i pé wọ́n kọ àwọn álífábẹ́ẹ̀tì ní ńlá àti kékeré. Also wenn ihr jetzt auf den Bildschirm schaut, dann gibt es, also wie in Deutsch oder in Englisch auch, gibt es große Buchstaben und kleine Buchstaben. Ibi tá ó ti bẹ̀rẹ̀ ni tí n bá ń kà á, ẹ ó máa kà á tẹ̀lé mi. Ha. Also wenn der Opa fängt jetzt an, wenn der Opa anfängt, dann sprechen wir ihn nach. Ha. Ha. Daddy. Ẹ bá mi sún sẹ́yìn kí ẹ rí pé kí eléyìí tó dàbí ọmọ ìdúgbò umbrella ẹ lápè ní jí, lẹ́yìn ẹ̀ ní kí. Ṣé ẹ bá mi lọ? Ṣé ẹ ń gbọ́ Daddy? Kí. Kí. Lí. Eléyìí tí ó tẹ̀lé ni mí. Ó. Ẹ rí i pé eléyìí tó tẹ̀lé ó tí a fi àmì sí nídìí, òun ni ó ń jẹ́ họ. Lẹ́yìn yẹn ni pí, rí, sí. Ẹ rí sí tí a fi àmì sí nídìí ló ń jẹ́ sí.
Àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé tí ó wà ní èdè Jámánì ṣùgbọ́n tí ò sí ní Yorùbá bíi Z. Màmá wa bá ń ṣàlàyé fún wọn. Wie ihr gesehen habt, gibt es verschiedene Buchstaben, was auf Deutsch nicht gibt, aber gibt es auf Yoruba und umgekehrt genauso. Also Z zum Beispiel gibt es nicht in Yoruba-Sprache. Und C auch nicht. Ṣé púpọ̀ náà wà ní a lè ka ABD ti Yorùbá yìí? Kann jemand uns das vortragen? ABC auf Yoruba? Oh, hell no. Wait a moment. Okay. Will jemand uns das vorsagen? Wer sich traut? A lérò pé àwọn ABD yìí a ti kọ́ ní ilé kí ó tó di pé a wá síbi púpọ̀ náà wà ní ó ti lè kà. Also wir sind sicher, dass einige von euch das schon gehört habt. Nein, Entschuldigung, eine Frage. Eine Frage? Ja. Ich wollte sagen, dass 2 Menschen in einem Zimmer sind und die Handys anhaben, deswegen kommt solche Geräusche. Yeah, genau. If somebody is using 2 phones, so please turn one off. So a lè máa gbọ́ra wa dáadáa. Ṣé ká máa tẹ̀síwájú? Yeah. Àbí a rí ẹni tí ó lè kà fún wa nínú àwọn ọmọ wa tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀ rí? Bí a lérò pé ó yẹ kí wọ́n ti kọ́ ní ilé ká tó wá bí? Okay. Ẹ dúró ná díẹ̀. Okay. Ẹ jẹ́ kí n adjust nǹkan kan. I don't know. Ẹ má bínú o. Okay. Ká lè rí dáadáa ni o. Àwa náà lè fọwọ́ tọ̀nà lójú, a lè fọwọ́ ṣe nífẹ̀ẹ́ dáadáa lójú amóhùnmáwòrán wa tiwa táwọn wò yìí. Ó ti wà ókè ń sìn. Okay o. Yeah. Ṣé ẹ máa bá wa fi ọwọ́ kàn ní ọ̀dọ̀ yín ni tí ẹ tó bá ń kà á máa kà á? Bóyá ká lẹ́ẹ̀kan sí ká wá wo ẹni tó bá lè kà á. Tèmi sọ pé òun lè kà á. Ta ló lè kà kó máa kà fún wa? Ó yá máa kà á. Ẹ máa fi ọwọ́ kan àwọn kinní yẹn pẹ̀lú. Àwọn ò lè ṣé ẹ̀ rí mi? A rí. Ok. Ó yá o tì mí. A, B, D, E, F, G, B, H, J, K, L, M, O, P, R, S, Š, T, U, V, Y.
Okay, ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. Okay, ta ló tún lè ká o? Ṣàrẹ lòmíì tó tún lè ká fún wa o. Àti sọ pé òun fẹ́ kà á. Okay, Sophia. Ó yá. Ọmọ mi ti jẹ́ ẹ má wọrí, ẹ jẹ́ ká filẹ̀, ẹ jẹ́ kémi náà tún kà lẹ́ẹ̀kan fún yín o. A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, E, R, C, Sh, T, U, W, Y. Ṣé gbogbo wa ti gbọ́? Habt ihr das gehört? Yes, sir. Yes. Yeah. Good. Ta ló tún lè ṣe yìí? Ṣe yìí? Ó yá kà fún wa. A, B, D, E, F, G, B, H, E, G, K, L, M, N, O, R, P, R, S, Sh. No. C, she. C, she, T, U, V, Y. Okay o, ẹ pàtẹ́wọ́ fún ọ. Good. Gbogbo wa náà a ti gbọ́ ń sìn. So ẹ jẹ́ kí a tún kà ní ilé ká máa kà sí, a mọ̀ pé gbogbo wa ti gbọ́ ń sìn. Ẹ jẹ́ ká gbé fún dádì eléyìí tí a bá mọ̀ àti àwọn mọ́mì wa kán túbọ̀ kọ́ wá sí. Also jetzt habt ihr Beispiele gehört oder ihr habt gehört, wie es funktioniert. Ihr sollt es noch zu Hause öfters üben und was ihr nicht weiß, könnt ihr eure Eltern fragen. Und die könnt euch dann weiterhelfen. Okay o, tá bá rí ẹni tí ó ní ìbéèrè tàbí nǹkan kan ká béèrè ń sìn. Also wer noch Frage hat zu diesen Buchstaben oder zu was anderes, könnt ihr jetzt euch melden und fragen. Hat jemand noch Fragen? Okay, wá jẹ́ ká wo àwòrán kékeré kan náà, a máa kọ orin eléyìí pẹ̀lú eléyìí o. Gbogbo wa náà a máa kọ orin sìn. Also wir werden jetzt auch singen. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n máa sọ, then àwa náà àwa akọrin yẹn bẹ́ẹ̀ àtúnkìlẹ̀ kan, ẹ jẹ́ kí gbogbo wa wò ó. Alphabeti.
ẹ jẹ́ ká jọ kọ́ papọ̀. ABD, AFD, ABD, AFD, Okay, o ṣé gbogbo wa ti gbọ́ yẹn àti gbọ́ àti rí. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fara wa o. So fídíò yẹn SoKids TV ni ẹ jẹ́ kí gbogbo wa náà kí a wò ó. Also, this is SoKids TV, also da gibt es verschiedene Sachen, das ist auf YouTube. Ihr könnt es nachschauen und üben damit. So, gbogbo wa ti rí, bẹ̀tì kí a tó lọ, a máa wá kọrin kan. So, orin yẹn gbogbo wa náà gbọ́dọ̀ kọ ní èdè Yorùbá. Ẹ má bínú. SoKids TV. Sorry o. This year is ABD. Fast version. Are you ready? Let's go. A máa wá kọrin yìí o, gbogbo wa ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ o. A máa wá kọ o, gbogbo wa máa kọ o. Lábẹ́ igi òroǹbó níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òroǹbó. Ok, ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí o. SoKids TV. Abẹ́ igi òroǹbó níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Abẹ́ igi òroǹbó. Abẹ́ igi òroǹbó níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òroǹbó. Òyìnbó ló ń sọ yẹn o.
They are saying that in English. That's where we play all day. We are happy, we are happy under the lime tree. Okay, ẹ jẹ́ ká wá kọ́kọ́ fúnra wa ná, a tún wá máa wò. Okay o. Lábẹ́ igi òroǹbó, níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òroǹbó. Ó yá, ẹ jẹ́ ká tún jọ kọ́ o. Lábẹ́ igi òroǹbó, níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òroǹbó. Ta ló mọ ohun tó ń pè lóròǹbó nù yín o? Òroǹbó rẹ o. That is what Orombo bedeutet. Orange. Orange oder Limette? Orange. Ọjà lime. Bóyá mọ́mì bá wa sọ orin yẹn fún ọ ní English ní Dutch. Bóyá. Okay, can translate ẹ fún wọn. Yeah. Mo ní. Bóyá kí kọ́kọ́ fún ọ ní mọ́mì ní àlàyé ẹ̀ bóyá lè gbọ́ dáadáa. Mo ti kọ́ sílẹ̀ sà. Okay o, ẹ jẹ́ ká máa gbọ́ lọ tí mọ́mì fi máa sọ fún wa ní dọ̀ọ̀ṣì. Ẹ jẹ́ ká máa kọ́ fúnra wa lọ tí mọ́mì bá dẹ̀ ṣe wọ́n ní àwa sọ fún wa ní Dutch. That's where we play all day. We are happy, we are healthy under the And we are on the line. Also normalerweise, ich finde es jetzt nur nicht, das ist unter dem, also ich habe Limetten geschrieben. Unter dem Limettenbaum, da sind wir fröhlich und glücklich und wir spielen unter Limettenbaum. So habe ich das aufgeschrieben, dass es uns gut geht, dass wir fröhlich sind und ja, dass wir uns immer freuen, wenn wir unter dem Limetten- oder Orangenbaum spielen. Aber ich finde es jetzt nicht, wo ich das hingeschrieben habe, weil ich hatte es schon mal, die Timi hat es schon mal gesungen in der Gruppe am Anfang und da habe ich das schon übersetzt, aber leider habe ich das verloren. Bon, moi les translator ça qui send es hier. Okay, so fún wọn bẹ́ẹ̀ yẹn. Also ich werde es jetzt nochmal übersetzen, was es auf Deutsch heißt, und dann schicke ich das in unsere Gruppe rein. Okay. Oh no, it's writing out in Yoruba for Ale. Okay, ẹ jẹ́ ká kọrin yẹn lẹ́ẹ̀kan sí o fúnra ra wa o. Lábẹ́ igi òroǹbó, níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òroǹbó. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa o. Èmi ní béèrè o. Mo ní béèrè o. Ẹ béèrè o. Mo ní béèrè lọ́wọ́ àwọn ọmọ wa ìjẹ́ a lè rẹ́ ní kó lè ṣàlàyé kí ló dé ta tí wọ́n ń ṣeré lábẹ́ igi òróǹbó. Ká kóra wa jọ síbẹ̀.
ẹ̀yin ní ká ẹ ṣàlàyé fún wọn, wọn ò lè mọ gbogbo yẹn, ẹ ṣàlàyé fún wọn ìdí. Okay. Nǹkan tá a fi kóra wa jọ sí igi abẹ́gi òróǹbó tá a fi ń ṣeré ni pé ní Áfíríkà oòrùn máa ń ràn gan lọ́sàn-án gan. Àwọn òbí wa wọn ò dẹ̀ fẹ́ ká máa ṣeré nínú oòrùn nítorí ó lè fa àìsàn àìlera sí ara wa. So abẹ́ igi òróǹbó pẹ̀lú ewé ẹ̀ ó tutù, abẹ́ ẹ̀ tutù dáadáa, atẹ́gùn dẹ̀ máa ń fẹ́. Tá bá kóra wa jọ síbẹ̀, a lè ṣeré oríṣiríṣi eré, ká pàtẹ́wọ́, ká ṣe tẹ́ntẹ́, ká ṣe oríṣiríṣi. Abẹ́gi ó tutù, ó lẹ́wà dáadáa. Nítorí ẹ̀ ni a ṣe ń kóra wa jọ síbẹ̀ ká ṣe ṣe. Genau, also der Papa hat gerade erklärt, warum, womit dieses Lied entstanden ist. Also in Afrika scheint die Sonne und es ist immer Eis. Aber unterm Orangenbaum ist es ganz kühl und unsere Eltern, also in Afrika wollen die Eltern nicht, dass die Kinder in der Sonne spielen, weil das verschiedene Krankheiten auslöst, wie Sonnenbrand oder so, oder dass man dann am Abend vielleicht Fieber kriegt. Das ist genauso, wenn man zu oft in Sonne hier auch spielt, dann fühlt man sich irgendwie müde und kaputt und da kriegt man mehrere Krankheiten. Aber wenn wir unterm Orangenbaum spielen, dann geht uns besser, weil das kühler ist und das deckt die Sonne und da gibt's das ist so ungefähr wie unterm Schatten spielen und deswegen, genau, also ja, so ungefähr wie unter einem Sonnenschirm, ja, so hat die Timmy das jetzt erklärt, ja, stimmt, genau, so ist es, ja. Okay, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ta ló lè sọ fún wa ohun tí a ti kọ́ lénìí? Kí ni kókó orí ọ̀rọ̀ ohun tí a kọ́ lénìí? Vielen Dank ihr alle. Also wer kann uns jetzt das wiedergeben, was wir heute gelernt haben? Will jemand das sagen? Einfach die Thema, die Topic. Genau, das Thema, was wir heute gelernt haben, wer will das nochmal wiedergeben, damit wir dann zum Abschluss kommen? Okay, Deborah sọ fún mi. Deborah sọ̀rọ̀. Deborah. Akọ́lé ni. Sá. Ó yá sọ ohun tí akọ́lé ní fún mi. Akọ́ ABD ní àwa kọ orin ẹ̀ náà ni àwa wo àwòrán. Okay, ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. That is good. So, bí Deborah ṣe sọ, a ti kọ́ ABD ní èdè Yorùbá lónìí. So ẹ jẹ́ kí gbogbo wa lọ́lé, a ní ọ̀sẹ̀ méjì tí gbogbo wa fi máa kọ́, tí a fi máa mọ̀ dáadáa. Ní ọ̀sẹ̀ tí eléyìí tí a tún máa mú, gbogbo wa kà ní ẹyọ kọ̀ọ̀kan fún wa. Also wir werden jetzt zum Abschluss kommen. Wir sollen das jetzt üben, öfters üben, 1 bis 2 Wochen. Und wenn wir dann so sehr geübt haben, also dann wollen wir das wieder miteinander, wir wollen uns dann miteinander treffen, damit wir das dann wieder hingeben kann. Also das, was wir gelernt haben. Weil wir sehen, also manche können das nicht, aber wir haben jetzt 1 bis 2 Wochen Zeit zu üben und dann sollen wir das dann irgendwie richtig sagen. Okay. Fún àwọn ọmọ wa tó jẹ́ pé wọ́n ti lè kọ kíní sí orí ìwé tí wọ́n bẹ̀tẹ̀ tán wà ní kindergarten, kí wọ́n send address wọn sí mi tàbí kán send ẹ̀ sórí kíní wa, máa pe orúkọ wọn. Ayọ̀mídé láti Hamburg, mo ní address ti Ayọ̀mídé lọ́wọ́. Rahan, bóyá mo pè dáadáa tàbí mi ò pè, ẹ bá mi sọ fún wọn gbogbo ẹni tó bá wà lórí kindergarten ṣá. Also es gibt ein paar Kinder hier, die noch zu Kindergarten gehen. Also die Eltern, sagt eure Eltern, die sollen die Adresse schicken. Also oder Professor Yes, sir. Yes, sir. Weil der Papa will euch den Lernbücher, also oder Hefts zuschicken, damit ihr euch das notieren könnt, was wir jedes Mal lernen. Du kannst es zeigen. So sieht das Lernen aus. Good. Daddy, náà ẹ tún bá mi dá sọ̀rọ̀ náà.
Mommy, Mrs. Ishioye, ọ̀rọ̀ ṣítí fáwọn ọmọ mi. Hello. Hello. Ìyáàfin Ìṣòyè, ẹ bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Daddy, ẹ bá wọn sọ̀rọ̀ náà sà. No, iṣẹ́ ìmọ̀ àwọn tí mo sọ lórí program so at least bóyá àwọn tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ra wa bóyá arélè tó jẹ́ pé àwọn ìsọ̀rí kìíní àti kejì tí a ti kọ́kọ́ kọ́ bóyá ara àwọn eléyìí tó jẹ́ pé wọn ò tí ì mọ̀ gan-an náà bí a ṣe ń kí ni bí a dẹ̀ ṣe ń fi ara ẹni hàn so bóyá ìyẹn. Ṣé nínú gbogbo ẹ̀yin tá ti jọ wà níbí tẹ́lẹ̀ àti ẹ̀yin tẹ̀ṣẹ̀ dé ǹjẹ́ a rí nínú yín tí kò tí lè tí kò mọ bọ́n ṣe máa ń kíyàn àbí bọ́n ṣe máa ń dáyàn lóhùn tí wọ́n bá béèrè pé kí ni orúkọ ẹ ibo ló ti wá ṣé mọ́mì máa bá wa. Máa ṣe mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ tán ni. Okay. Also, unser erstes Thema war sich selbst vorstellen und unser zweites Thema war Begrüßung auf Yoruba. Und es kann sein, also es gibt manche Kinder, die schon von Anfang an da waren und manche Kinder sind dazugekommen. Und gibt es welche Kinder von euch, die sich irgendwie vorstellen kann und die sich auch, also die dazugekommen sind, sich auf Yoruba begrüßt, also uns sagen kann, wie man sich auf Yoruba begrüßt. Wenn nicht, kann eine von euch das machen, die schon von Anfang an dabei war. Ja. Gibt es jemand, der das versuchen möchte? Von neuen Kindern, die dazu gekommen sind? Keiner? Willst du das versuchen, Timmy? Ja. Keiner traut sich. Ja, du kannst es doch versuchen, trau dich. Ja, du musst dich vorstellen auf Yoruba. Also wie wir das am Anfang gemacht haben, vorstellen auf Yoruba, wo du wohnst, woher du kommst und begrüßen auch auf Yoruba. Ìyá wa, màá fẹ́ kẹ́ bá wa sọ fún wọn, àwọn tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, kí wọ́n wo àwọn ẹ̀kọ́ kìíní àti ẹ̀kọ́ kejì. Wọ́n lè rí sà. Kí àwọn kan ṣe fídíò ẹ̀, wọ́n lè sọ sí orí kíní wa bí wọ́n ṣe ń kọ bá ṣe ń fara ẹni hàn èmi ni ẹni báyìí. The problem is pé àwọn tó ṣe join wa tún láti repeat everything fún wọn padà ni because gbogbo nǹkan tí a ti ṣe darí wọn ò lè rí. Because ibi téèyàn bá ti join group nǹkan tá a ṣe after that one ni wọ́n lè rí wọn ò lè rí nǹkan tó wà before. So a lè send it fún wọn. A lè send it fún wọn. Kàn máa wọrí a wo bí a ṣe lè ṣe irú fídíò eléyìí náà mò ń record ẹ àwọn tá a ti ṣe tí n bá ṣì ní fídíò ẹ máa post ẹ so they can look at it again. Yes, sir. Ṣé a lè copy yẹn ká tún send sí orí kíní wa ní. O náà ni wọ́n lè rí. Yes, a lè copy gbogbo nǹkan tá a ti ṣe before the first. Copy ẹ̀ sí ní under ilé kan náà lè rí. Okay. Also wir haben ja, wie gesagt, wir haben ja zuerst, ich glaube, das erste Thema war sich vorstellen und zweite Thema war ja Begrüßung. Und also für die neuen Kinder, die das nicht gesehen haben, wenn wir das noch zurückschicken, also in der Gruppe, damit ihr das sehen könnt und wir Lust und Laune hat, wir schicken auch ein paar Videos, wie manche Kinder sich irgendwie vorgestellt haben auf Yoruba. Und wer Lust und Laune hat, kann auch das machen und in die Gruppe schicken. Tá bá ti kọ síbẹ̀ kí àwọn náà ṣerú àwọn fídíò tí àwọn èèyàn wa yẹn ṣe kí wọ́n send ẹ̀ sí orí group wa ká lè mọ̀ pé àwọn náà wọ́n ń bá wa lọ bí a ṣe ń lọ. Genau, also wie gesagt, also wir schicken das rückwärts, also zurück in die Gruppe und ihr könnt auch 1, 2, 3 Kinder oder je nachdem, wer noch Lust hat, kann auch ein Video machen und das in der Gruppe schicken, damit wir wissen, dass der auch mitgeht. Also nicht irgendwie, dass der jetzt erst von dritten Thema lernt, sondern von Anfang an.
ẹni tó bá dẹ̀ fẹ́ ẹni tó bá fẹ́ ka ABD Yorùbá fún wa tó fẹ́ ṣe fídíò ẹ̀ ó lè ṣe kó fi ránṣẹ́ sí orí kíní gúrùpù wa bí òun ṣe kọ́ ká bó bá dẹ̀ lórin Yorùbá náà tó fẹ́ kọ́ mọ́ ó lè kọ́. Also wer auch ABD auf Yoruba irgendwie ein Video schicken möchte, kann auch gerne, auch wer irgendwie Lust und Laune hat, ein Lied uns vorzusingen möchte, also auf Yoruba, herzlich willkommen. Also wir sind auf jede Sache irgendwie neugierig, also wie ihr weiterkommt, weil wir wollen also, dass der immer weiter übt, damit nicht, dass wir dann heute aufhören und das ist dann irgendwie beiseite gestellt. Also immer wieder weiter üben, weil ich bin der Meinung, ihr wollt wahrscheinlich alle Yoruba lernen. Ihr seid nicht gezwungen, irgendwas zu machen. Also das ist schon also wichtig für uns und es wäre schön, wenn ihr das jetzt machen würdet. Okay? Rihanna, Shotayo. Sir? Ó pẹ́ kó tó délé ní ṣé ò sí? Ó yá rójú ẹ. Mo ro aago. Ó rò pé aago 5 ni. Oh, má bínú, aago 4 ni. Okay, jẹ́ kí n wo. Okay, ojú ẹ dà. So, ohun tí a kọ́ lénìí. Okay, ohun tí a kọ́ náà ni ABD. Dádì ti sọ fún mi, mo rò pé ó ti rí. So, bẹ̀tẹ̀ a kọ́ papọ̀. So, and then a tún kọ́ orin kan. Orin yẹn a tún kọ́ ká tó lọ níkẹyìn. Jẹ́ kí n kọ ká ABD fún wọn nìkan ṣo. So, kò máa gbọ́ mi. So, kí n sáré, okay, jẹ́ kí n fi wọ̀n ẹ́. So, ẹ má bínú. Not at all, sir. Also wir zeigen dir jetzt, Rihanna, was wir alles heute geübt haben. Okay, Rihanna, ohun tí a kọ́ lé nínú yìí. So, A, B, D, E, F, G, B, H, I, G, K, L, M, N, O, P, R, C, Sh, T, U, W, Y. So, Rihanna, ohun tí a kọ́ nìyẹn. So, mo tó ṣe lè pè ẹ́ kí n tó kọ́ ẹ sí. So, dáàdì náà á help àti mọ́mì. So, a ní ọ̀sẹ̀ méjì láti fi kọ́ ká mọ̀ dáadáa. So, ní ìgbà tá a bá padà, tá a bá tún jókòó papọ̀, ẹnìkankan á lè kà fún wa. So, má bínú, next time máa ní ẹ̀ ń ràn. Aago, mo mọ̀ pé ilé tí a ṣe kọjá, aago 5 la ṣe. So, má bínú. So, mo rò pé Ayọ̀mídé láti Hamburg, láti Cobes, mo rò pé inú wa dùn láti rí yín. Mo rò pé ẹ̀yin náà kọ́ nǹkan kan díẹ̀díẹ̀ lénìí. Dá mi lóhùn. Ayọ̀mídé. Ayọ̀mídé àti ǹjẹ́ Fahima kọ́ ló wá láti Hamburg àbí ta ló wá láti Hamburg? Okay, Ayọ̀mídé ló wá láti Hamburg. Ta ló wá láti Cobes? Misa. Okay, Falima. Okay, mo ní ṣé ìwọ náà ti rí nǹkan díẹ̀ kọ́ ní eléyìí tí a ṣe lénìí? Also wir hoffen, dass ihr alle, also ihr beide ein bisschen was gelernt haben, von was wir heute gelernt haben. Habt ihr was verstanden oder nicht verstanden, dann sagt Bescheid. Ja. Okay. Du hast ein bisschen verstanden, oder? Yes, I understand everything. Okay, that is good. That is good. Okay, that is good. We are happy to see you. And if you have any other Yoruba friends there, you can invite them. So everybody is welcome. And learning Yoruba is very, very important. It's whom you are, who I am. It's very important we speak our language. So, yeah. Okay, that is good. So,
mo rò pé tí ò bá dẹ̀ sí nǹkan kan tí a tún fẹ́ bóyá ẹnìkan ní nǹkan kan láti sọ fún wa kẹ́ ẹ sọ fún wa ẹ̀yin ọmọ wa tí tá a bá dẹ̀ ní nǹkan kan ká máa mú ìpàdé wa bọ̀ wá sí òpin lénìí. Also, will jetzt jemand irgendwas sagen oder vortragen oder uns irgendwie was fragen? Weil ansonsten kommen wir jetzt irgendwie zu Ende und wir werden dann oft diese Alphabet üben. Also, wir haben ja gesagt, 1 bis 2 Wochen und dann können wir das wieder vortragen. Hat noch jemand Fragen? Tí ò bá sí ẹni tó ní ìbéèrè, mo rò pé a ti kọ́ ABD báyìí, ó dẹ̀ ti wà ní orí ìkan wa, a tún máa fi àwọn míì bá ṣe lè lo ọ̀rọ̀ ẹ̀ bíi a, ajá, bí, bàtà. Ó ti wà, àwọn kan wà ní orí gúrùpù wa, ẹ jẹ́ kí a lọ kọ́ kó tó dìgbà tá ó bá pàdé ní ọ̀sẹ̀ méjì tí ó ń bọ̀. A tún fi àwọn nǹkan míì tí a lè lo àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú sí orí gúrùpù wa kí a ti kọ́ kí a tó wá kó lè jẹ́ pé gbogbo wa a ó ti ní ìmọ̀ ẹ̀ kó tó di ìgbà tá ó débí yóò lè rọrùn fún wa. Ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ wa, ẹ ṣé o. Ẹ pè àwọn ọ̀rẹ́ yín púpọ̀ wá ní ìgbà tá a bá tó pàdé ní ọ̀sẹ̀ méjì. Okay, a tó lọ ẹ jẹ́ ká tún kọ orin wa tí a kọ tẹ́lẹ̀ ká tún gbọ́ ká tún jọ kọ papọ̀. Mo rò pé màmá wa fẹ́ sọ fún ọ ní Dutch. Also, das, was der Opa gesagt hat, ist herzlich willkommen alle. Wir freuen uns sehr, dass ihr alle dabei seid. Und wir noch irgendwelche Yoruba Kinder oder Freunde, kann die Freunde auch noch einladen. Und die Alphabet, was wir gelernt haben, also sehr, sehr, sehr oft üben, damit wir das dann flüssig sagen können beim nächsten Treff. Und es ist so circa in 2 Wochen. Da treffen wir uns zusammen und also wie gesagt, wenn jemand Video machen will von Alphabet, damit wir wissen, dass wir was heute gelernt haben und für Zukunft auch, weil ohne Alphabet können wir gar keine Sprache lernen. Egal ob es Deutsch ist oder Yoruba oder Englisch, egal welche Sprache, es fängt alles immer mit Alphabet an. Und das ist wichtig, wenn wir erstmal die Alphabet beherrschen, bevor wir was anderes lernen. Also das wäre sehr gut für nächstes Mal. Also übt fleißig, bis wir uns nächstes Mal treffen, damit ihr flüssig das aussagen könnt. Okay? Okay, Mama. Ja. Schön. Okay. So it's TV. Gbọ́ nǹkan kan mọ́ o. Ṣé ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín. Under the lime tree, that's where we play all day. We are happy and we are healthy under the lime tree. Under the lime tree, that's where we play all day. We are happy and we are healthy under the lime tree. Under the line.
all day. We are happy and we are healthy under the line. Inú wa dùn, ara wa yá, lábẹ́ igi ọ̀rọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ o. Okay, ẹ jẹ́ ká kọ́ ọ. Under the line. Lábẹ́ igi òrombó níbẹ̀ la gbé ṣeré wá. inú wa dùn ara wa yá lábẹ́ igi òrombó lẹ́ẹ̀kan sí o. Lábẹ́ igi òrombó níbẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn ara wa yá lábẹ́ igi òrombó. Ẹ ṣé o. Okay o, ẹ ṣé o, kí a máa mú ìpàdé wá sí òpin lónìí. So kí ẹ bá mi kí gbogbo ilé, màmá, ìyá àti àwọn àbúrò wa o. Also wir sind jetzt am Ende. Also sagt eure Eltern schöne Grüße und eure Geschwister, bis wir uns in circa 2 Wochen wieder hier treffen. Okay. Also ihr macht alle ganz toll. Okay. Bis nächstes Mal. Ciao, ciao. Bye. Bye bye. Bye bye. Bye. Bye bye. Double. Double. Double.